A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Alákòóso àgbà fún ìjọ ìràpadà The Redeemed Christian Church of God, Pásítọ̀ Enoch Adébóyè ti sọ ní ọjọ́ Àbámẹ́ta ìdí tí kò ṣe kọ ìgbésẹ̀ oyè Ṣòun jíjẹ fún pásítọ̀ alákòóso ìjọ ìràpadà ní orílẹ̀-èdè Amẹ́ríkà Ọba Ghandi Ọláoyè tí ó du ipò àpèrè. Ìròyìn jábọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé bu ọwọ́ lu yíyan Ọláoyè gẹ́gẹ́ bí Ṣòun ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kọkànlélógún ní ọjọ́ kejì oṣù kẹsàn-án láti ìdílé olóyè Ọláoyè lẹ́yìn tí àwọn afọbajẹ ti fi ọwọ́ sí i ní Ògbómọ̀ṣọ́. Àpèrè yìí ṣòfò lẹ́yìn ìpapòdà Ọba Jimoh Oyèwùnmí Ajagungbadé kẹta ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án tí àwọn afọbajẹ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí ààrẹ àgọ́ ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ olóyè àgbà Ṣọ́balájé Ọ̀tọ̀lọ́rìn darí fi Ọláoyè jẹ oyè Ṣòun ní Àbàtà. Pásítọ̀ Adébóyè nígbà tí ó ń sọ̀rọ̀ níbi gbọ̀ngàn ìdúpẹ́ oyè ní Beulah Baptist Conference sọ wípé òun mọ̀ wípé wọ́n bí Ọláoyè láti di ọba. Ó ní nígbà tí Ọláoyè wá kọ́kọ́ sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ oyè yìí, àwọn sọ fún un kí ó lọ gba àdúrà sí i. Ọláoyè padà wá láti wá sọ wípé òun kò gbọ́ nǹkan kan nípa rẹ̀. Àwọn ní kí ó padà lọ gbàdúrà sí i dáadáa. Lẹ́yìn èyí ni ó padà wá tí ó sọ wípé Ọlọ́run ti sọ̀rọ̀. Ó ní òun gbọ́ dáadáa tí Ọlọ́run sọ wípé kí òun tẹ̀síwájú. Nígbà náà ni Pásítọ̀ Adébóyè ṣẹ̀ṣẹ̀ wá sọ fún un wípé òun ti mọ̀ tipẹ́tipẹ́ èyí jẹ́ àyànmọ́ ṣùgbọ́n àwọn fẹ́ kí ó fi etí ara rẹ̀ gbọ́ ni. Adébóyè wá fi àsìkò yìí sọ fún àwọn tó ń bu ẹnu àtẹ́ lù ú wípé bí òun bá lòdì sí i tí Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí i, ọ̀rọ̀ Ọlọ́run ni yóò padà wá sí ìmúṣẹ. Fún ìdí èyí, òun kò lè sọ wípé nítorí ó jẹ́ pásítọ̀ kí òun dá iṣẹ́ rẹ̀ dúró nítorí àyànmọ́ Ọláoyè ni láti di ọba. Olúwaṣeun wípé èyí wá sí ìmúṣẹ. Alákòóso ìjọ ìràpadà wá gba Ṣòun tuntun ní ìmọ̀ràn kí ó gba àlàáfíà láàyè, kí fi ìfẹ́ hàn sí ará ìlú, ṣe ìgbélárugẹ àlàáfíà àti ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn ìgbìmọ̀ rẹ̀. Bí ó ti sàmì òróró fún Ṣòun àti ìyàwó rẹ̀ pẹ̀lú àdúrà kí ìgbà rẹ̀ san gẹ́gẹ́ bí Ṣòun. Nígbà tí ó ń fèsì, Ọba Ọláoyè ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ tí òun pàdé Pásítọ̀ Adébóyè. Ó ní ó jẹ́ bàbá, ẹni àwòkọ́ṣe, àwọn sì ti jọ rìnrìn àjò lọ ọ̀pọ̀lọpọ̀ ibi káàkiri àgbáyé. Òun wò ó dáadáa, òun sì rí i wípé ènìyàn Ọlọ́run ní tòótọ́ ni. Ṣòun ní inú òun dùn gidigidi wípé ẹni tí ó ṣe ìsàmì òróró fún òun láti di pásítọ̀ ni ó tún ṣe ìsàmì òróró gẹ́gẹ́ bí ọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin àná Alphonsus Kọ́msọ́lù ti rọ ààrẹ Bọ́lá Tinubu kí ó rọ́pò mínísítà àná fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Simon Lalong pẹ̀lú mínísítà tuntun láti Plateau Central Senatorial Zone fún pínpín ire láre. Kọ́msọ́lù pè fún ìpè yìí nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí ààrẹ lánàá lẹ́yìn tí Lalong kọ̀wé fipò sílẹ̀ ní Ọjọ́rú. Ó ní àbá yìí wá látàrí ìdí pàtàkì fún ààrẹ láti sọ̀rọ̀ lórí ṣíṣe pínpín ipò sí ẹlẹ́kùn-ò-jẹkùn àti ẹ̀yà ní ìpínlẹ̀ Plateau. Bí a kò bá gbàgbé wípé Kọ́msọ́lù jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ ìpolongo ìbò ní ẹkùn àríwá fún Aṣíwájú àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ All Progressives Congress (APC). Ó ní ìpinnu yìí yóò sọ àbájáde oríire ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Plateau. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA ṣe ìkéde lánàá wípé ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé ilé alájà ọlọ́pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà tí ó wà ní Victoria Garden City VGC Estate agbègbè Lekki, ìpínlẹ̀ Èkó, tí wọ́n ń lò fún pípo egbòogi olóró methamphetamine tí í ṣe ti oníṣòwò egbòogi olóró Okenwa Chris Nzewi tí ilé-ẹjọ́ ti jù sẹ́wọ̀n. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àṣeyọrí
ẹjọ́ tí àjọ NDLEA ṣe pẹ̀lú rẹ̀ ní Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi Òkèǹwà ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú pẹ̀lú alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ Sunny Oke Ukah ní ọgbọ̀njọ́ oṣù keje ọdún 2022. Lẹ́yìn èyí ni wọ́n pè é lẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó mẹ́rin. Babáfẹ́mi ní àwọn méjèèjì yìí bẹ̀bẹ̀ wípé àwọn jẹ̀bi ní ọjọ́ 17 oṣù keje ọdún 2023 kí wọ́n tó jù wọ́n sí ẹ̀wọ̀n ọdún 4 àti 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí kí wọ́n san owó ìtanràn mílíọ̀nù 4 àti mílíọ̀nù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú iṣẹ́ ìlú fún ọ̀sẹ̀ 4 àti ọ̀sẹ̀ 3. Ó fi kún un wípé àjọ NDLEA ti kọ̀wé sí ilé-ẹjọ́ lórí ilé tí wọ́n ń lò fún pípò egbòogi olóró kí àwọn afẹ̀sùnkàn má bàa rí ààyè jẹ ìgbáládùn èrè lórí egbòogi tí wọ́n ń tà. Bákan náà ni àjọ NDLEA ikọ̀ ìpínlẹ̀ Èkó fi ọwọ́ ṣìkún òfin mú ìyá àgbàlagbà ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years Sekinat Ṣórẹ̀mẹ́kún pẹ̀lú egbòogi olóró ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Wọ́n ní cannabis àti codeine syrup ni wọ́n rí gbà lọ́wọ́ ìyá tí ó sọ wípé ọmọ rẹ̀ Ṣẹ́gun tí ó ti na pápá bora ni ó kó fún òun. Òmíràn wáyé ní ìpínlẹ̀ Imo bí ikọ̀ NDLEA lórí ìpàráàrò lójúnà Owerri sí Onitsha ṣe rẹ́bùrú ẹrù waybill tí kokéènì kún inú rẹ̀ ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Ẹrù yìí ń bọ̀ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Afurasí Isaac Okò ẹni ọdún 55 ni wọ́n mú pẹ̀lú ẹrù ọ̀hún. Ẹrù ìdí tí ìwọ̀n rẹ̀ jẹ́ 100 kìlógíráàmù tí wọ́n tọ́jú pamọ́ sí òkè àjà ilé kan tí ó wà ní agbègbè Tundukofa ní Láfíà, ìpínlẹ̀ Nasarawa ni a gbọ́ wípé wọ́n tún mú ní ọjọ́ Ẹtì tí ó kọjá pẹ̀lú Ibrahim Yahaya ẹni ọdún 35. Ẹ̀ka SACO ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rẹ́bùrú ẹrù kágò tí ó ń lọ orílẹ̀-èdè South Africa pẹ̀lú àjọṣepọ̀ òṣìṣẹ́ pápákọ̀ òfurufú FAAN. Afurasí méjì Bàdá Ọlárẹ̀wájú Akórèdé àti Àmúṣàn Olúfẹlá Sharafadeen ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú pẹ̀lú ẹrù tí ó ní 1,050,000 kóró tramadol àti 510,000 kóró rofinol. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ní èyí tí ó kù ọ̀sẹ̀ kan kí ọdún kérésì wọlé dé, àwọn olùrajà ti bu ẹnu àtẹ́ lu àìsí owó náírà fojúrí cash scarcity, bí àwọn mìíràn ṣe ń sọ wípé ó ń jẹ́ kí ó nira àti rí nǹkan rà fún ayẹyẹ ọdún. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ilé ìfowópamọ́ ń ṣọ́wó ná fún àwọn oníbàárà bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀rọ ATM ṣe kọ̀ láti pọ owó. Ìbẹ̀wò akọ̀ròyìn sídìí ATM ní ìpínlẹ̀ bíi Èkó, Àbújá, Òṣogbo, Mákọ́dí, Sókótó, Ẹdó, Gòso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ṣe àkíyèsí wípé àwọn ẹ̀rọ ATM kò ní owó nínú. Ní ọjọ́ Ẹtì tí ó kọjá, ọ̀pọ̀ nínú àwọn oníbàárà ni wọ́n kérora wípé àwọn kò rí owó gbà nínú ilé ìfowópamọ́ over the counter káàkiri ọ̀pọ̀ ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè. Èyí ń wáyé bí ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria CBN ṣe fi ọkàn ará ìlú balẹ̀ wípé àwọn ti yọ̀ǹda owó lọ́pọ̀ yanturu fún ọrọ̀ ajé orílẹ̀-èdè. Bákan náà ni akọ̀ròyìn ṣe àkíyèsí lópin ọ̀sẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọlọ́sìn ẹdìyẹ àti ọjà mìíràn ni wọ́n yarí wípé owó àfojúrí ni àwọn fẹ́ láti ọ̀dọ̀ àwọn oníbàárà. Ará ọjà kan ní Abúlé Ẹ̀gbá sọ fún akọ̀ròyìn wípé òun kò lè gba owó ìfiránṣẹ́ nítorí òun kò ní àpò ìkówósí. Ọ̀gbẹ́ni kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Rẹ̀mí Arówólò sọ wípé òun ń bọ̀ láti ìrìnàjò Abẹ́òkúta sí Èkó. Ó rí tòmátò lọ́pọ̀ ṣùgbọ́n kò lè rà á nítorí ọlọ́jà ní òun kò gba owó ìfiránṣẹ́, bẹ́ẹ̀ kò sí owó àfojúrí cash. Bákan náà ni àwọn oníṣòwò POS ní agbègbè Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ náà kérora wípé
òwò wọn ti ń ní ìdojúkọ látara àìsí owó àfojúrí. Kérésìmesì sì ti súnmọ́lé, kò sí owó láti ná tàbí fi ṣòwò. Lára àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tí wọn kò fẹ́ dárúkọ ara wọn sọ wípé kò sí owó láti pín fún àwọn oníbàárà. Àwọn mìíràn ní àwọn ń pín ìwọ̀nba owó tí ó wà nílẹ̀ fún àwọn oníbàárà àyàfi bí CBN bá túbọ̀ yọ̀ǹda owó sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra Akàwégboyè Chukwuma Soludo ti rọ àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Anambra kí wọ́n padà wálé wá darapọ̀ mọ́ ẹbí wọn fún ayẹyẹ Kérésì àti ọdún tuntun bí ó ti fi dá wọn lójú wípé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfi gìrì àparò. Akọ̀wé fún gómìnà Christian Aburime tí ó ṣaṣojú gómìnà ni ó sọ wípé ìdánilójú wà fún ààbò lórí ẹ̀mí àti dúkìá ní gbogbo agbègbè ìpínlẹ̀. Ó ní Anambra ti kúrò ní ìpínlẹ̀ ìbẹ̀rù ṣùgbọ́n ìpínlẹ̀ fún ayọ̀ àti àlàáfíà fún àkókò ayẹyẹ àti lẹ́yìn ayẹyẹ. Gẹ́gẹ́ bí akọ̀wé gómìnà ti ṣàlàyé, gómìnà Soludo ti gbé ìgbésẹ̀ láti ṣe àbójútó ètò ààbò bí ó ti ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ ìjọba tí ó ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò. Bákan náà ni wọ́n ṣe ìrónilágbára fún àwọn fijilantè pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tó yè kooro. Ní báyìí, ojú àwọn ẹ̀ṣọ́ wà níbi gbogbo. Bákan náà ni àwọn ẹ̀ṣọ́ ń ṣe ìpàráàro sí gbogbo ojú pópó, òpópónà àti ibi kọ́lọ́fín. Gómìnà wá rán àwọn ará ìlú létí wípé iṣẹ́ ààbò jẹ́ iṣẹ́ àjùmọ̀ṣe, kí gbogbo agbègbè wà lójú lalákàn fi ń ṣọ́rí. Bákan náà ni ó ké sí àwọn lọ́balọ́ba, ọ̀tọ̀kùn ìlú àti ará ìlú kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti ẹ̀ṣọ́ aláàbò láti dáàbò bo ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Táíwò Àjàyí Láìsẹ̀t ti sọ wípé òṣèré ní tòótọ́ gbọ́dọ̀ lè kó gbogbo ipa tí wọ́n bá pín fún un nínú eré. Lára rẹ̀ ni ìfẹnukonu nínú eré. Ó ní òṣèré tí kò bá lè ṣe ìfẹnukonu kì í ṣe òṣèré ní tòótọ́. Àjàyí Láìsẹ̀t tẹnu mọ́ ìdí pàtàkì láti ṣe àyàsọ́tọ̀ ìfẹ́ tara ẹni kúrò nínú eré. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣíṣe àmúlò ìgbàgbọ́ ẹni nínú eré ṣe àfihàn àìní ìfọkànsìn sí iṣẹ́ eré ṣíṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.